lọ wo interview Ronke Oshodi Oke ó ní èmi àti Lizzy ó jà èmi àti ó jà rí èmi àti Ronke Oshodi Oke jà rí nígbà tí Ronke Oshodi Oke bẹ́ẹ̀ sí ní bú wa pé àwọn kan ra Venza Asis jọ bá mi download ẹ̀ bá mi send ẹ̀ office line mi jọ bàbá mi Ọláyínká Bákàrè jọ mo bẹ̀ ni bàbá mi ò ní wówó tí ò ní ṣẹ̀sìn Ọlọ́run á gbé ẹ borí bọ́lọ́run ṣe gbé Lizzy Anjorin borí. Ẹ̀yin tèmi Lizzy Anjorin tún ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú Ronke Oshodi Oke. Ó ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú arábìnrin òṣèré yìí kọ́líìgì mo rò pé ó yẹ kí àwọn méjèèjì jẹ́ ṣùgbọ́n Lizzy Anjorin ó ti take violence báyìí. Ó ní wípé òun àti Ronke Oshodi Oke wípé àwọn ò ní jà tẹ́lẹ̀. Ó ní kí ló wá ṣẹlẹ̀ tí òfin wá fún òun. Ẹ̀yin yan wa àwọn ọ̀rọ̀ tí Lizzy sọ nìyí. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu rẹ̀. Ọ̀run á fún ẹ lọ́lá fi bojú àwọn ọ̀tá ẹ jẹ́ bí ọ̀run ṣe pèsè fún Lizzy Anjorin láti yẹ̀yẹ́ àwọn ọ̀tá ẹ. Okay, God bless you. God bless you. Èmi àti Ronke mo ní pé ilé bọ̀dá mi ọ̀tọ̀ níbi tí mo dé sí ọ̀tọ̀ níbi tí bọ̀tí ilé bọ̀dá mi mo máa wà látàárọ̀ dalẹ́ torí kò síbi ní mo ti fẹ́ ṣeré. Bẹ́ẹ̀ mi ṣe rí ọmọ èmi àti Ronke Oshodi Oke ọjà and you know me to be a very respectful person. You know me pé mo ní respect. In fact, mo fẹ́ lè máa la ẹsẹ̀ Ronke Oshodi Oke because that will be the first time that I will be meeting her. And I love her son. That boy was too handsome. Guys, ẹ má kí n parọ́ fún yín. Torí ọmọ yẹn, mo ṣe fẹ́ ká jọ lọ New York. Níbi tí mo love ọmọ yẹn dé. Níbi tí mo love ọmọ kókó yẹn dé. Torí ọmọ yẹn, ìjẹ́ mi àti Ìyábọ̀ Òjó, it was me and Ìyábọ̀ Òjó. Ronke Oshodi Oke gbogbo wọn yẹn ò gbórí síta. So mi ò má jí wọn papọ̀. Níjà rí. Mo fẹ́ lè máa lá ẹsẹ̀ Ronke pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ. And she told me things about her baby father. And that makes me to fall in love with her. And that was the why when Lola called me. Lola got my number from Araosan. Tí mi ò bá ṣe mistake. I insisted that no. Tí n bá máa wá, bàbá, ẹ máa lo Aunty Ronke. Tẹ́ bá lo Aunty Ronke. Bàbá ní ìtara Osan fi pè mí pé ìwọ nìkan lágbára wà fún. Agbára ò wà fún ẹni yìí pé ṣó mọ̀ pé kì í ṣe iṣẹ́ àwọn. Tó bá jẹ́ iṣẹ́ àwọn ni àti Ronke àti wọ gbogbo yín ò lè gba kọ́bọ̀. But ẹni yìí náà ṣe ń bọ̀ ní industry nìyẹn Lọ́lá Fádùrì. Ṣé ń gbọ́ ẹ̀yin èèyàn mi. Lọ́lá Fádùrì àti wọ́ àti Ìyábọ̀ Òjó àti Ronke Oshodi Oke àdàbí tí n bá deserve tẹ́ ẹ ṣe fún mi. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ lẹ sọ. Àmọ́ tó bá jẹ́ pé irọ́ ni